lánàá láfíà tí mo parí program mo wọnú ilé lọ mi ò sùn títí di after 12 tí mo jẹun gbà tí mo jẹun tán mo wo fíìmù di aago 2 mo wá mú ẹ̀gbẹ́ lélẹ̀ pé kí n sùn ni Olúwa mú mi lọ nínú ìran yẹn nínú ìran náà ẹ jọ̀ọ́ ẹ má wò pé ṣé òun ló gbomijé lójú mi tó tó yìí ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ ohun tí a fi ràn mí àìdédé fi hàn mí anyhow mi ò dẹ̀ rí ìjọ kan tí onímájẹ̀mú bá fi hàn mí tí kì í ṣe ọ̀rọ̀ ogun tó fẹ́ ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n ti fi hàn mí ti pẹ́ àmọ́ ohun tí mo rí ní ẹni ó kọjá ohun tí ẹ̀mí mi lè gbé mo bẹ̀bẹ̀ ní gbogbo ọ̀nà tí a bá lè fi dá ogun dúró ẹ jẹ́ á dìde sí ẹjọ́ mo ń bẹ̀ yín ni ẹ bá mi share programu yìí ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn gọ́fúnà wa ẹ jẹ́ kó dọ́dọ̀ àwọn olórí wa ogun yìí yóò gbọ́dọ̀ ṣẹlẹ̀ o kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ nígbà tí onímájẹ̀mú máa ṣí mi ní ojú ẹ̀mí mo rí nínú ìran yẹn wípé wọ́n announce general lockdown gbogbo Nàìjíríà wọ́n ní lockdown máa wà oníkálukú bẹ̀rẹ̀ sí ní lọ ra oúnjẹ sílẹ̀ ẹ̀mí yẹn wá ń tì mí nínú ìran yẹn ẹ̀yin tí ẹ bá jẹ́ wòlíì Ọlọ́run tòótọ́ nǹkan tí mo sọ ayé yín ẹ mọ̀ pé tòótọ́ ni nǹkan tí mo sọ láti inú ìran mú mi wọ inú ìran lọ mo wá rí nínú ìran yẹn wípé àwọn èèyàn ló ń ra oúnjẹ ẹ̀mí yẹn wá sọ fún mi nínú ìran yẹn pé kí n máa lọ sọ́dọ̀ ìyá tó bí mi mo wá ń ṣe agídí pé mi ò lọ mo ní mi ò lọ sọ́dọ̀ mọ́mì mi ẹ̀mí yẹn ò jẹ́ ń gbádùn mo ṣàgbéra mo gbọ́dọ̀ mọ́mì mi lọ ìgbà tí mo máa débẹ̀ àwọn èèyàn wá kí mi Ìyọláwálé ẹ kú ìjọ mẹ́ta níbi tí àwọn ènìyàn ti ń kí mi mo kọ̀ gbúrò bọ́ǹbù ni mo wá wò wípé Olúwa kí ló ṣẹlẹ̀ ẹ̀kọ́ náà gbogbo íńtánẹ́ẹ̀tì wọ́n ṣọ̀tì ẹ̀ dáhùn a ò ní àǹfààní àti pè ẹnikẹ́ni mọ́ mo wá dúró ó dẹ̀ jẹ́ ọwọ́ alẹ́ ní aago 7:30 òkùnkùn ti ń kùn kò sí ìmọ́lẹ̀ mọ́ mo wá dúró pẹ̀lú àwọn èèyàn mi àti mọ́mì mi àtàwọn tó wá kí mi ìyá mi nìkan lẹ́bí mi tó wà pẹ̀lú mi nínú wọn yẹn mo wá ní kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni mò ń gbúrò bọ́ǹbù mò ń gbúrò òbọ mo wá lẹ́yìn èèyàn ẹ jẹ́ á sá o ogun lélẹ́yìí o níbi tí a ti sá lọ mo kí ẹsẹ̀ bọ páńpẹ́ yẹn wọlé sí mi ní ẹsẹ̀ ọ̀tún ó jáde sí òkè mo wá jókòó mo lólúwa kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni Olúwa sọ fún mi pé ogun ti dé mo ní Olúwa má jò ṣẹlẹ̀ má jò ṣẹlẹ̀ bí mo ṣe ń pariwo nínú ìran tí mo rí nìyí o ní aago 2 òru ẹni àwọn tó wà pẹ̀lú mi ní kí n jókòó wọ́n yọ páńpẹ́ yẹn lẹ́sẹ̀ mi mo wá ń bi wọ́n pé ṣé ó ń ṣe ẹ̀jẹ̀ wọ́n ní kò ṣe ẹ̀jẹ̀ mo ní kò dùn mí wọ́n ní irọ́ ni mò ń pa pé pẹ̀lú bó ṣe wọlé nítorí pápẹ́ ńlá ni mo ní kò dùn mí mo ní ẹ fi mí sílẹ̀ ẹ jẹ́ kí n dìde dúró mo wá dìde dúró nínú ìran yẹn mo wá gbé ojú sókè mo la ojú mi sílẹ̀ mo wá ń bá ọba wọn bá sọ̀rọ̀ wípé Olúwa kí ló dé Olúwa ní ṣe bí òun ti sọ fún mi pé ogun yìí máa ṣẹlẹ̀ mo wá ní kí ló dé tó fi hàn ìran mi tó dẹ̀ wá sí ìmúṣẹ mo dúró sí ojú kan àwọn èèyàn yí mi ká bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ̀rẹ̀ sí ní sásálà fún ẹ̀mí wọn ìbọn lọ́tún bọ́ǹbù lọ sí ogun ò gbọ́dọ̀ ṣẹlẹ̀ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọmọ wẹ́wẹ́